òòṣà má sọ pé bá wọn jà àní fúnra wọn náà ò mọ́ ọ̀f àti ìdè pẹ́ńdẹ́m wọ́n yẹ sọ́dá ìdè sweet us àdìsá àti ìdè pẹ́ńdẹ́m ọmọ yìí ìdè sweet us àti ìdè pẹ́ńdẹ́m ìdè sweet us àti ìdè ọmọ yìí ìdè àti ìdè pẹ́ àwọn èrè ọdún ti bẹ̀rẹ̀ tí yẹn padà ta ni family Dúpẹ́ ti bọ́ ọ̀tọ̀ ti sọ̀rọ̀ sókè o ó bínú ó yarí o ó ní ẹ̀jẹ̀ má jẹun ata o ẹ má jẹ òkèlè o voice note yìí ẹ fẹ́ gbọ́ ẹ má jẹ popcorn o àbí kẹ wá pure water ní kó máa ń ṣe extra olórí ibú làwọn pípù lórí kan ní Yorùbáwùyí hypertension ò sí nílẹ̀ àwọn olè wa di pẹ́ẹ́sì àwọn àfihàn pàṣáyó àwọn arẹ́rìn inú wa máa dùn nígbà tẹ́ ẹ̀ ń bú Sunday Igboho ṣá Ọlọ́run máa bọ́ sínú nígbà tí mo máa sunkún pa Ọlọ́run kí ni ọmọkùnrin yìí ṣe Ọlọ́run ṣàánú ẹ má bí nípa àdúrà máa gbà o àdúrà máa ń gbà o àdúrà máa ń gbà ó kọ́ lè máa pẹ́ lójú èèyàn ni àbọ̀ nígbà lóòrù báyìí máa bọ́ máa fi yín ré ni o tẹ́ bá mọ̀ Ọlọ́run tún àṣírí àwọn pípì fi wọ́n ṣe lẹ́yà fi wọ́n ṣẹ̀sìn tó bá kú ìjọkànjọkàn kábíyèsí fi gbogbo tó nílẹ̀ tó wọ ẹ̀yìn báyìí tó rí ilé ńlá tó rí mọ́tò ńlá tó wá fi gbogbo ẹlẹ̀ tó wọnú gbó ti Fúlàní tó bá kú ọjọ́ kan yẹn kẹ́kẹ́ àwọn pípì yìí ṣe ẹ̀sìn sẹ̀ agbára torí ti yín o Ọlọ́run a ṣe sàrà torí ti yín a ṣàdúrà torí ti yín a pe Ọlọ́run Elédùmarè Ọlọ́run tó bá kú ọjọ́ kan tí máa yìí fi gbogbo tó ní kalẹ̀ olówó adé Sunday kú tọ́ ni Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ fáyà àwọn pípù yìí kó gbọ́ta yín ẹ̀yin lè máa rẹ́rìn o Ọlọ́run àtọ́ta tèmi náà o ẹ̀yin ọ̀tá mi aláàmú àṣìrẹ́rìn èmi máa rẹ́rìn yìí kí lè fẹ́ fi kún ní tẹ́lẹ̀ fi kún èmi ni máa fi ń ṣe ẹ̀yẹ last you don cast na everybody go shop breakfast ṣáyò àwọn èrè ti ṣáyò sọ̀rọ̀ sókè wèrè. ó yẹ kí ọmọbìnrin yóò máa ṣe lílé yìí o. kí ló yẹ kó máa ṣe. gbogbo ohun tó ń wí yẹn abababababababa bí ẹni pé dìdìrín ń datọ́ ni lọ́dọ̀ tèmi. Dúpẹ́ ti dájọ́ tọ́. gbogbo ẹ̀yin tẹ jẹ́ dìdìrín ẹjọ́ o ó ní mọ̀ pé àkàndá Olódùmarè lọ́dọ̀ gbogbo yín náà lẹ̀ ń wò wá mi ò bú yín o mi ò tó yín bú. Dúpẹ́ ti di akálòlò nìyẹn o. àmọ́ bí ẹni wípé èèyàn dàtọ́ lẹ́nu. ọ̀rọ̀ yẹn pọ̀ jẹ̀lídì ọ̀rọ̀ yẹn pọ̀. bí ẹni wípé èèyàn dàtọ́ àwọn tó yẹ kó wọn ojú tó rè. tó dàtọ́ ní Yorùbáwùyí. tó bá jẹ́ wípé nọ́mbà 6 rẹ ò tí ì lost. olórí ibú jẹ̀lídì. kò tí ẹ yẹ kó o tiẹ̀ sọ nǹkan. olórí jẹ̀lídì yóò pé o. kò tí ẹ yẹ kó o jáde láti wá sọ̀rọ̀ àmọ́ nítorí pé o ò ní tìjú ló tó fi ń wá tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó tó sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ àwọn ẹni yìí. 1 minute. jẹ̀lídì má dákú sọ̀rọ̀ jàre tó ti dákú ni 1 minute náà lọ́rọ̀ ẹ̀ ó ti jí padà. a máa play àwọn fídíò every time now all the time every day. a bá ti fẹ́ bẹ̀rẹ̀ program kó bẹ̀rẹ̀ àárín ká tún show rẹ̀ ìparí ká tún show rẹ̀ bóyá yẹn máa jẹ́ kí làákàyè rẹ̀ ó padà wá bóyá yẹn máa jẹ́ kó o jí lójú oorun. bipolar. lórí àwọn tó wà ń bẹ̀ yìí sẹ́ran ẹran gan èèyàn ò lè tì mọ́nú ilé fún odidi ọ̀sẹ̀ kan ọmọ sáré ká tó wá sọ odidi ènìyàn obìnrin tó wá wà nù wọn irú èèyàn wo lè léyìn Olódùmarè. ọmọ akọ́mu yòó ní yàtí ọmú ta ọtún kọ́ mú síta. ẹ wo I'm boiling right now honestly mi ò lè sọ̀rọ̀ púpọ̀ sí that ẹni bá wà nù sọ̀rọ̀ bá fẹ́ sọ̀rọ̀ lé lórí bá sọ̀rọ̀ sí tàbí kẹ́ ẹ pé wọlé ó ti dé ẹyin nìyẹn boiling ẹ̀ ká gbé tó wá sílẹ̀. ẹ ṣe gan-an ni. bèbí alálẹ̀ dúró kó tó play bèbí alálẹ̀ ló máa play voice yẹn fún wa bèbí alálẹ̀ dúró kó tó play voice yẹn fún wa jẹ̀lídì gbogbo tó ń ṣe yẹn aláìsàká máa jẹ èyí. I'm boiling right now má boil mọ́ kó I'm frying ló yẹ kó so yẹ kó fry ni kò ní ìdí kó boil ó yẹ kó rí ẹ ti tẹ̀ gbogbo tó ń sọ yẹn sàká máa jẹ èyí. ẹ̀yin lẹ tí àwọn ọmọ ọlọ́mọ ẹ̀yin lẹ lo avenue yẹn tí àwọn ọmọ ọlọ́mọ sẹ́nu kú ẹ̀yin lẹ lo platform yín Ọlọ́run ṣe owó fún ara ẹ sọ náà voice ẹ kò relevant lọ́wọ́ yìí mo ń bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ nífẹ̀ẹ́ play ẹ̀ ní sí owó fún ara ẹ ti sọ pípẹ́ ẹ̀yin lẹ sọ fáwọn ọmọ yẹn pé kí wọ́n jáde anytime tí wọ́n ti ń wọlé ìdájí
àwọn sábà bá yín play àwọn analyse ẹ̀ fún yín káàmù lọ́mọ jáde inú mi dúpọ̀ fẹnu ara ẹ̀ sọ ẹ jẹ́ máa jẹ̀yà yẹn ní o agbépo lọ́jà ò jalè o bí ẹni tí wọ́n gbélé lọ́wọ́ Dúpẹ́ lè ṣe kọ̀nùkọ̀nù kó máa defend ara ẹ̀ díẹ̀díẹ̀ ìyá ẹ̀ Jẹ̀lílì ò ní lọ síbi kankan Jẹ̀lílì wàhálà ìwà jẹ́ wàá mú àwọn Nàìjíríà pólísì Nàìjíríà kìíní wọ́n dúró díẹ̀ tí a ta kí ni mo fẹ́ fún ẹ tí ẹ máa padà yẹ ni mo fẹ́ máa defend ẹni wọ́n ṣe mí àwọn ọmọ yẹn kìíní kan ọjà pé wọ́n sọ fún mi ogún kí ìrù díẹ̀ o tí mọ ẹni tí o tí a padà yẹ ní sùúrù sọ̀rọ̀ sókè ìbí alálẹ̀ pé owó lórí burúkú níyà ń sọ̀rọ̀ bí ajá tán ṣe bẹ́ẹ̀ mi ni mo ń játọ́ tẹ́lẹ̀ Yorùbáwùyí játọ́ mọ́ ń ṣe àbí ìyá yín ló tún ká lòlò ìyá onígbà ìpòlà mọ́mí mua tùhálẹ̀ $1 million mọ́mí mua ó lè Dúpẹ́ Oníwàyò àwọn 4120 sọ̀rọ̀ sókè bèbí alálẹ̀ ọ̀rẹ́ mi àtàtà ó yá fún jẹ a máa sùn sùn láti àárọ̀ bó ṣe ọ̀rẹ́ mi ṣe wà nìyẹn wọ́n ní gbogbo ọmọ Yorùbá ń béèrè 130 country a máa ṣe analysis sí lórí ká tó máa retí àwọn tó bá fẹ́ pè wọlé ẹ jẹ́ kí a gbọ́ fídíò audio. Ẹ kálẹ́. Ìkànnì yín kí ló ń pa yín lẹ́rìn sí ẹ retí kí fọ̀rẹ́ mi ṣe yẹ̀yẹ́ tó sọ pé analysis mi ní fi ṣe yẹ̀yẹ́ èmi náà kí ló lò òyìnbó tẹ̀ easy àti sọ òyìnbó náà bí our language ẹ bá fọ̀rẹ́ mi ṣe yẹ̀yẹ́ náà kí ló wá ń ṣe yín mi ò ní fi ṣe yẹ̀yẹ́ sọ̀rọ̀ jàre àwọn family Dúpẹ́ ìyá fẹ́ bọ́ alápọ̀ Dúpẹ́ ti gbà wọn wọn gáàrí ni aláì mi lè dẹ́rìn yìí rí. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Mo kí gbogbo àwọn ìyá mi àti bàbá mi lórí ìkànnì yìí. Àwa náà kí yín mà. Mo gbọ́ àwọn. Ọmọ àti ìsìlákọ̀ o. Ẹ jẹ́ ká gbọ́ voice note Onítìrì. Ẹ jẹ́ ká gbọ́ bí o. Onítìrì ni wọ́n lè mi fẹ́ send message yìí fún. Anybody that lè send ẹ lọ sẹ́ni. Ó ṣe àwa wà bí a máa bẹ́ẹ̀ gbé. Onítìrì, I dare you. Ẹni pé. Tó o bá lè sú àwa tá wà lábúròd ọmọ àlè ni ẹ. Mo ń sọ mo ní tó o bá lè sú gbogbo àwa ọmọ Yorùbá tá a wà ní abroad ní diaspora ọmọ àlè ni ẹ á jẹ́ pé ìyá kan confirm ó ṣe ọ̀rẹ́ mi confirm ìwọ lórí burúkú olòṣì èèyàn yìí. Ok mọ́ ta ló mọ̀ kó lo wèrè ẹ lọ́yọ̀ọ́. Àmọ́ mi mú àyàwó Abíọ́lá ni. Ó wá ń lẹ́nu fún gbogbo àwọn ọmọ Yorùbá. Wípé. Ẹnu ló ní bí àjàkàrà. Ìwọ náà jókòó kó fojú inú wò náà. Ṣé gbogbo nǹkan tí wọ́n ń ṣe láti pàtó ti wọnú Yorùbá nation yìí? Ṣé o achieve anything? Ṣé o achieve anything olórí burúkú Dúpẹ́ Onítìrí? O achieve. Gbogbo nǹkan tó ṣe failure ni. Failure ni now. Ẹ má ṣe báyìí. Àwọn ọmọ tó rán lọ sí Amúlùdùn FM níbo làwọn ọmọ yẹn wà. Wọ́n wà lágodi géètì Ìbàdàn ara achievement ni. Ṣé wọ́n ní méjì ti kú nínú àwọn ọmọ yẹn ṣé wọ́n lọ gbà wọ́n. Ara achievement náà ni. Ṣé wọ́n gbàdúrà kó bímọ kí wọ́n rán ọmọ tiẹ̀ níṣẹ́ dé tòrótòró Dúpẹ́. Olórí ibùjọ ni gbogbo yín sọ̀rọ̀. It's failure. Okay. Kò sí nǹkan tó right níbẹ̀. Tí wọ́n bá tiẹ̀ fẹ́ gba country ṣé bí wọ́n ṣe ń gba country nìyẹn wọn ò dẹ̀ rí ẹ̀kọ́ front iwájú wọn á dẹ́kọ̀ sórí social media. Ẹni pé. Wọ́n á kọ́ba ojú. Ẹni pé. Wọ́n á máa ti àwọn èèyàn kí wọ́n lọ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ lágbájá. Ọ̀gbẹ́ni wọ́n fẹ́ kábùkù ọ̀fẹ́ ni kí ni wọ́n sọ fún ẹ ọ̀gbẹ́ni tó bá fẹ́ kábùkù ọ̀fẹ́ ni so ìsílẹ̀ ìṣẹ̀mọ̀ pé Dúpẹ́ ò ṣe anything ìsílẹ̀ ìṣẹ̀mọ̀ pé kò jáde kò lídìí rally tí yẹn padà yẹ ni nígbà tó Sunday Adisa tó wo wájú tó rí ilé rẹpẹtẹ tó wẹ̀yìn tó rí mọ́tò tó wọ̀tún tó rí ọmọ tó rí ìyàwó tó wòsì tó rówó ní báǹkì tó fi gbogbo ẹlẹ̀ tó wá wọnú gbó ti Fúlàní eléri ibú yín last kílẹ̀ padà sọ ẹ̀yin lẹ sọ ní Sunday Kútọ̀nù àbí ẹ ló kó 30 million jẹ tí yẹn padà ta o wàláì ó jọ ń rìn wá ni wọ́n padà já wa jẹ tí yẹn padà yẹ̀ mọ́ wa lọ́wọ́ so ìsílẹ̀ mú kó Dúpẹ́ ò ṣe anything
ṣe bẹ́ẹ̀ ní Sunday Igboho lọ́jọ́ kò sí Kútọ́nù ni ẹni kò ṣe ọkàn àbí àlá wọn ti gbé ẹ má bínú àǹtí lónà gbà lọ́wọ́ tí he pain them as he dey pain them he dey sweet us as he dey pain them ọmọ you dey sweet us as he dey pain them he dey sweet us as he dey pain them ọmọ you dey olórí ibú ọwọ́ ara gbogbo yín ṣe bọ́ bí péjì yẹn lẹ́wà ṣe yẹ kó wíwẹ́ platform ẹlẹ́yẹ̀ bí ẹyẹ mẹ́ẹ̀lú ẹlẹ́yẹ̀ bí ẹyẹ mẹ́ẹ̀lú ìyẹn tó máa ń múra tó máa já skáfù mọ́rí kò tẹ̀ dábẹ́ ní pé wà nílùú òyìnbó tó pé mo fẹ́ jalè mo ní focus tèmi owó tèmi tí mo fi ń ṣiṣẹ́ mo ní focus mo ní target àwa ti ṣiṣẹ́ nígbà tí iṣẹ́ níyì àmọ́ tá à ń ṣe eléyìí bú ọwọ́ ara yín dúpẹ́ wá gba yín ní sí dúpẹ́ tùwálè 19 màmá ó yá gbé fún ìyá 90 ó yá ìyá 19 ó calm sí kọ́nà lórí show ìgbìyànjú orí dá dúpẹ́ wá jẹ́ kí n ta PR organic ìfẹ́ kó máa fi pàwájú orí ẹ̀ orí ẹ̀ ṣe wá rẹ jẹ báyìí mọ́mí mọ́à àwọn eléri ibú association Nigeria limited eléri ibú association Nigeria limited ní àní dákẹ́ lọ́rọ̀ ní tó tí máa padà táwọn wa lọ́rọ̀ ni o ajé ògùn gbọ́ sọ́rọ̀ sókè wèrè dúpẹ́ òṣèyàn kan ní sin àbí blueprint tó ṣe ń kọ́ kí lè achievement ẹ̀ according to the time achievement náà ni ẹ̀ka ọ̀gá kẹsàn-án ẹ̀ka ọ̀lẹ́ according to the time ara achievement náà ni tí yá padà ta padà lórí ọ̀rọ̀ gbowó yìí àṣẹ tẹ́ńkíá ṣéke bá dàya máa ṣe fún yín orúkọ mi á wà nínú ìwé tán pé ọdún kòkò mọ́ ẹni bí mọ́ ọ̀dàlẹ̀ àwọn yá padà fún mi lóye ẹ̀yin ọ̀dàlẹ̀ burúkú yìí tí yá padà ta ni mo lẹ́wà àtọ́ bó Sunday Igboho sọ̀rọ̀ sókè wèrè. wọ́n lọ gbà ọkọ̀ ọlọ́wọ́ tàmẹ̀dù. ọ̀yà ṣèyí Mákindé má dùn o. àwọn tó wọ bí kò pè wọ́n síwájú kò pè wọ́n síta. àwọn sójà kékeré. kò sẹ́ni tó mọ bí tó ń gbé kò sẹ́ni tó rí ẹ rí. àwọn olórí burúkú ọmọ Yorùbá dẹ̀ ń tẹ̀lé ẹ. olórí ibú ni yín ẹ kó sì síwájú kó sì dànù. èmi jí ẹ o. ó yá mo ti sọ fún ẹ Canada lè ní gbé o. Canada. tó o bá sùn pé everybody lábúròdù ògùn ló máa pa á. ogun bá wù. ògùn ló máa pa á olórí burúkú dúpẹ́ olùṣàṣẹ́wó. ó yá àṣẹ wo ọ̀rọ̀ yẹn pọ̀ ìyàwó nọ́mbà 18. ọ̀rọ̀ yìí pọ̀ madam náà. wọ́n gbẹ́dẹ̀ níyàwó Abíọ́lá òfin yẹn ń kó wa lómi ọbẹ̀ jẹ́. ọmọ mẹ́rin ló bí Fábíọ́lá ọmọ yẹn kọ́ tó bí Fábíọ́lá gan náà kò pàtì DNA. ẹni pé olórí burúkú lòṣì ọmọ àlè ọmọ Fúlàní. ọmọ àìjákì Yorùbá nation wo dé sọ fún ẹ. àdàbí tí ò bá ṣe pé ló gbé dání lọ́wọ́ alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ní mú ẹ. mi ò gbọ́ àdàbí tí ò bá ṣe pé irọ́ ló gbé dání ní àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ní mú ẹ. ìyá ti bí. kí ló gbẹ̀yìn ọkọ ẹ Abíọ́lá tó sọ ọkọ ẹ ni kí ló gbẹ̀yìn ọ̀dàlẹ̀ nílẹ̀ Yorùbá. ìtàn burúkú lélẹ̀ yìí nílẹ̀ Yorùbá báyìí ẹ máa kú kú oró ni. ikú àṣẹ ìbànújẹ́ máa kú. àṣẹ ẹ̀yin olóṣì èèyàn dédé yìí. ẹni pé ìtàn burúkú lẹ̀ ń sọ yìí ìyá ẹnu yìí. nìkan náà ló ní náà. No action, only just mouth. Ẹnu ló ní. Àwọn ọmọ ọlọ́mọ. 130 countries. Nígbà tí occupy, wọ́n mọ iye oṣù tí wọ́n lò nínú cell. Ó gbà wọ́n sílẹ̀ náà. Ṣé olórí nìyẹn? Ẹni tó bá jẹ́ olórí á. Nígbà occupy, ṣe bá a bọ́ta, a sọ pé àwọn ọmọ yẹn wọ́n ń jẹyà níbẹ̀ yẹn. Ṣé bẹ́ẹ̀ ní kò parọ́? Nígbà àwọn treat àwọn differently. Èpè ló máa pa gbogbo yín. Wọ́n treat wa differently. Kódà nínú ibi táwọn wà wọ́n fáwọn lóúnjẹ àwọn fámìlì àwọn gbóúnjẹ wá àwọn ọmọ Sunday Igboho tí wọ́n mú àwọn gan làwọn fún wọn lóúnjẹ aṣọ àwọn náà wọ̀ àwọn eléri ibú wọ́n sọ ẹ̀wọ̀n di picnics ẹ ti brainwash àwọn ọmọ wọ́n wá sọ ẹ̀wọ̀n wọ́n sọ ẹ̀wọ̀n di holiday wọ́n sọ ẹ̀wọ̀n di cinema wọ́n wá jẹ́ wọn á ròyìn àwọn ọmọ kìnnì kan àwọn náà fún wọn lóúnjẹ àwọn kìnnì kan àwọn náà wọ́n fún wọn lómi àwọn ọlọ́pàá yẹn àwọn wọ́ndà yẹn wọ́n tírìtì aláì ní ṣàǹtó dàjẹ Ọlọ́run gbogbo yín pátápátá ni mo ń sọ o látòrí mumu of Africa lórí ìjìnlẹ̀ black cockroach tó yẹ kó ya wèrè jẹ̀lédè ọmọ Fúlàní ọmọ àǹtírísí Antonia gbogbo ipá pátá ní ṣàǹtó dàjẹ Wálé àlẹ́ àǹkó ìjìnlẹ̀ Margot
ẹ ní jẹun tó dáa náà ṣe ń ṣeré náà bẹ́ẹ̀ ń ṣì rè ẹ dà wọn lọ́mọ sínú ẹ̀wọ̀n àbí wọn wà lágodi o tí yẹn padà ta ni sọ̀rọ̀ sókè wèrè jọ. gidigba a ní lọ́ọ̀yà tí wọ́n bá mú àwọn ọmọ ẹ̀ á gbà wọ́n sílẹ̀ gbogbo wọn tó wà ní Ìbàdàn nísìnyí èwo ló ti lọ gbà sílẹ̀ ń bẹ̀. on treat wọn nicely lọ́rùn. èwo ló ti lọ gbà àwọn tó ti kú sínú sẹ́ẹ̀lì kí ló ti lọ ṣe fáwọn fámìlì wọn àtàwọn ọmọ wọn. ṣé ti dáwọ́ pé ni. wọ́n wá $1 million yàrá ìjẹ́ ṣiṣẹ́ $1 million rí ni. ṣé yàrá ìjẹ́ ṣiṣẹ́ $1 million rí? ó wá ń parọ́ olè 419. wọ́n lọ máa lo àwọn fóònù tó jẹ́ pé àwọn nọ́mbà tó jẹ́ pé wọ́n máa ń download rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n máa lọ lò wọ́n máa kúrò tó wọ́n. wàláì tó bá ní kí wọ́n máa yìí kó ṣírò owó tó ti gbà lọ́wọ́ ẹ̀. madam ẹ jẹ́ má bínú mà ṣé kìí ṣe pé wà lára àwọn tó gbéwèé lé sí kalẹ̀ ṣé ẹ gbéwèé mọ́tò kalẹ̀ wàláì tó bá ní kí wọ́n máa yìí ṣírò owó tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ wàláì $1 million ó ti bá kan àdé alákọ̀ ya yìí tó bá dúpẹ́ tó máa mú ẹ táwọn ilé bá rún ẹ wá lù ẹ ti àtà Ọlọ́run ìyá yìí aláǹkan burúkú tó bá mú ẹ tó bá kọ́ fún ẹ níwá tó bá súnmọ́ ẹ ó máa wọnú ẹ ìyá yìí aláǹkan burúkú ó ti ná yàrá yàwó àwọn náà ti gba fọ́ọ̀mù governorship election ìyá yìí dúpẹ́ tí ìyá yìí bá mú ẹ tí ẹ máa tẹ̀ mọ́ lọ́wọ́ ni ó ń bínú ó pa sọ̀rọ̀ sókè madam. ó wà l'Amẹ́ríkà olórí burúkú òde wà ní Nàìjíríà. àṣírí tú. ṣẹ́ni tó ń ṣe òótọ́ nìyẹn. Sunday kútọ downloading phone. Sunday kútọ ni. downloading phone number 419 ló ń ṣe. ẹjọ́ ẹ̀yin tèmi tẹ́ bá rántí pé mo sọ fún yín pé bàtà gbangba bàtà yahoo ní Dúpẹ́ ń lò tẹ́ bá rántí pé mo sọ fún yín pé àwọn fóònù yẹn orí Google náà ti máa ń gba nọ́mbà yẹn ẹ bá mi kọ́ sí comment section lò ẹ upload mi díẹ̀ o àwọn ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn tó ń ṣẹlẹ̀ máa upload mo mọ̀ pé upload bẹ̀tẹ̀ tí mo máa upload mi comment section ẹ mo kọ̀ọ̀kan comment ẹ̀yọ̀ kan mo kú omi tẹ́ bá ti ń wò lè máa type comment tẹ́ bá ṣe ń wò tẹ́ bá ti ń gbádùn àtẹ̀tẹ̀ ẹ̀kọ́ kọ́lé comment 100 ẹ máa type comment lọ tẹ́ bá ṣe ń gbádùn ẹ̀ sí tàbí wá wílẹ̀ ti sọ ẹ̀ tẹ́lẹ̀ o mo sọ fún yín náà mo ní bàtà gbangba ní Dúpẹ́ ń lò fún Yorùbá nation bàtà yahoo mo sọ fún yín ẹ believe me now àwọn Google numbers ló ń lò ẹ believe me now ó dà pé ẹ mọ̀ Dúpẹ́ àwọn ya máa mú ẹ àwọn ẹ̀ńtà ẹ wọ́n sáré ṣe fún ẹ eléyìí ó ti náwó tiẹ̀ ti owó ọbẹ̀ Dúpẹ́ ti gbà lọ́wọ́ ẹ̀ owó aṣọ iléyá owó aṣọ Christmas aṣọ ìtúnu àwẹ̀ owó patí Dúpẹ́ ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó wá ń kanra nísìn kí ló tẹ̀ kanra pàtó ń bu Sunday Igboho tí yẹn á padà ṣe kí ni alábàání sọ̀rọ̀ sókè dìdìrìn. irú ẹ̀ 419 ló ń ṣerú nǹkan tó ń ṣe yẹn. 90 confam. èyí ojú ẹ̀ ò gbé jáde èyí rálì ò tẹ̀lé wọn lọ ó lè wà ní Nàìjíríà. Sandini máa ń wà ní. wọ́n ti ní káwọn yẹn lọ máa ṣe ọkùnrin kọ́ lọ́ máa lọ ṣe kíní kọ́ máa lọ máa lọ gba amúlùdù FM kọ́ lọ máa rìpọ́tù. Sandini máa ń wà ní agolo kò ń jáde. òde wo ló ti dúró ṣé Yorùbá nation dúró ní Bọ́lá Tinubu àmẹ́jì wà lórí olóyè ní Nàìjíríà. ẹ máa tọra yín ọmọ òkòrò bíi tiẹ̀ ọmọ náà ló lè máa gbà ẹ̀kọ́ olùsí olórí burúkú ó jẹ́ sọ fún ẹ. àwọn ti dìde tiẹ̀ ọmọ Yorùbá ti dìde tiẹ̀. mo ti sọ ọmọ ẹ̀ ń ta ẹ̀. sọyìn bá kọ ẹṣọ kúkú oró ní Nàìjíríà yẹn bó ṣe máa kúkú Ìbàdàn ní Nàìjíríà nìyẹn wo Dúpẹ́ Onítìrì Abíọ́lá. àwùjẹ àfọgbóhùn. ó lẹ́nu tó o bá sún gbogbo àwọn táwa ní abroad kò ní dáa fún ẹ ògùn ló máa pa ẹ́ kí ni mo sọ. ògùn ló máa pa lẹ sọ mà ẹ ní ògùn ló máa pa. aṣẹ́wó. aṣẹ́wó lọ́run lọ́run. 2x2. mi ò mọ nǹkan tí wọ́n ń pè màmá òṣì. àwọn pípé yìí ti yá wèrè wèrè club lè ká máa pè wọ́n wèrè club. aṣẹ́wó àǹkàn mú màá yọ Dúpẹ́ má dúró lọ́wọ́ ajé má dúró Dúpẹ́ tí wọ́n bá mú ẹ ó máa ń tẹ̀ ìbàjẹ́ bá eléyìí tó bá mú ẹ ló ń bìbú ó máa súnmọ́ ẹ máa sáré kó fásáré ṣe fún máa ń tẹ̀ ìbàjẹ́ ìyá ó ti calculate ṣe tó ti gbà lọ́wọ́ ọ̀hún ẹni ẹlẹ́ni tó yẹ kó tí mo kú tó máa di gọ́vnà òfẹ́ra ló máa ṣe flapapa ó máa ṣe oríṣiríṣi ẹ wá gbá ìròyìn ìyá tí ẹ máa tẹ̀ ní o
ó yá sọ̀rọ̀ sókè wèrè. mo náà ń pè wọ́n tó yẹ pé ọmọ 1960 ni ẹ́ kí ló jẹ́. ọmọ independent ni. independent 2x2. o lẹ́nu òun bàbá Akíntóyè òun sọ pé bàbá olódùdú bàbá ìwọ tó jẹ́ pé bàbá yẹn tó grandpa ẹ. gbẹ́ni ó ti sáwọn kankan sì síwájú gbà yín láàárọ̀ yín ó bú bàbá Akíntóyè ọmọ 1960 ni wọ́n tó yẹ pé grandpa ẹ kó sì dànù ẹ kó wèrè lọ ọ̀tọ̀ mú bàbá Akíntóyè táṣìírí ní òtún ìtù títírẹ́là ò ti gbà mí kọjá tó ní ghost fire tó ti fire yín dànù ṣe bẹ́ẹ̀ ń support ẹgbẹ́ ẹgbẹ́ máa comment ẹ máa rí ọmọ lójú dúdú ẹ bá dí màá dúdú dúdú tí yín á ta ni ìsí ni grandpa ẹ súnmọ́ ájú o madam ẹ sún ẹyà madam ẹ adjust ẹ sún báyìí ẹ sún ẹyà ẹ yíwọ́ yín sí BRT ẹ sún ẹgbẹ́ lọ́hùn ta ló pè yín bíbí ta ló pè yín ṣá àwọn ọmọ bàbá Akíntóyè àti ìpọ̀ tó wà ẹ pass ara yín kẹsì ọ̀gbẹ́ni súnmọ́ wá lórí àmì tẹ̀fẹ́ lo ẹ̀fẹ̀ sún mọ́ òun náà sún mo ní kó sún rẹ́ súnmọ́ mi o lè súnmọ́ bàbá Akíntóyè nísìn náà súnmọ́ bàbá Akíntóyè báwo tí wọ́n ń bá mi ṣí ẹ ní tí ò ń ṣeré náà bó ń ṣí ẹ ọ̀gbẹ́ni súnjọ ẹgbẹ́ bàbá Akíntóyè ìsìn náà mo kọ́ ń bàbá Akíntóyè bí wọ́n ń bàbá Akíntóyè kí ló ṣe sí ṣó bọ́ọ̀tà ń gbà ẹ̀ ọ̀gbẹ́ni us BRT sọ̀rọ̀ sókè wèé. olóṣì wọ́n a máa fẹ́ pa a máa fẹ́ wọlé ayé máa bàjẹ́ ó yá let's go there. Nàìjíríà tẹ́ máa bá ẹ tẹ́ máa bá ẹ olóṣì ó lé ó lé. ó mi lè ṣe sóò ní greenhouse room mi. ó ní kọ́ máa lọ máa kọ́ $1 million wá àwọn olórí burúkú náà ní kọ́ máa dà fún ẹ. Ìkẹjà alẹ́ náà rẹ. àwọn mùmú bíi títí ẹ àwọn náà ní kọ́ máa dalé ẹ lọ́wọ́. wa Ìkẹjà alẹ́ náà rẹ ní àwọn aṣẹ́wó máa ń pọ̀ bẹ́ẹ̀ o kéde fún ẹ̀ ní. ó kọ́ àwọn ọmọ sínú sẹ́ẹ̀lì ń bẹ̀ láti how many months ń sìn. Ìkẹjà alẹ́ náà rẹ ní. àwọn olóṣèlú máa ń wà ń bẹ̀ o. ṣé pàtẹ ṣe ń gbàdú nìyẹn tí wọ́n fẹ́ gba country. by war by terrorist plan. ẹni pé terrorist nìyí náà. ojú yìí ti ń là tí wọ́n á ta 2022. ta ló pè wá sínú struggle yìí. we don't want you anymore in this struggle. tájú elégbòdò we don't lókè want you. ẹ máa wọ́n ti ẹ o ṣe é ṣùgbọ́n. ọjọ́ kò sí kọ́nà kan o lọ sọ̀rọ̀ lórí online wọn ò rójú ẹ̀ wọ́n tó gbé. I just don't know why some people are òyìnbó dé. tí wọ́n ń tẹ̀lé irú leader tó yẹ pé wọ́n wọ́n ti tó ń gbé ẹni tó ń lo download number ẹni tó ń lo number tó yẹ pé wọ́n máa ń download ni wàá pààrọ̀ lẹ́yìn wàá pààrọ̀ lọ́la nobody know where you are. kò sẹ́ni tó mọ̀ bí tó ń gbé òun kúrọ́ pé òun wà lamẹ́ríkà ṣé Nàìjíríà ló wọ́. madam ẹ má ṣe mistake tó yẹ kó bẹ̀ sí pé ilé green ló ń gbé ilé green Allen Avenue ní Ìkẹjà àwọn olóṣèlú pọ̀ ń bẹ̀ ọ́ ṣé kìí ṣe pé màmá ń gbé ṣíà ìyá ṣé ń gbé ṣíà nàbẹ́ ìdúró lẹ́gbẹ̀ẹ́ títì Dúpẹ́ Oníwàyò ṣó ń gbé ṣíà nàbẹ́ ìdúró lẹ́gbẹ̀ẹ́ títì àṣàrè kò easy now ọdún Abíọ́lá ti lọ ẹ fẹ́ kí ìyá kó fi sára kú ni Dúpẹ́ ṣe wọ́n ṣe hùn ẹ́ jayé lọ wọ́n máa ń hùn ẹ̀ náà wọ́n ní hùn ẹ̀ báwo àwọn eléyìí ṣeré ni sọ̀rọ̀ sókè ìyá yìí Àníkẹjà ọ̀ní irú Dúpẹ́ torí kí ni Ìkẹjà ló ń gbé àwọn dúró kó ilé lọ gírí fẹ́ lẹ́tà ẹ̀ wá ilé gírí wàá rọ̀wọ̀ èèyàn sùn dáadáa orí ẹ̀ fún greenhouse bí eégún tó ń lé wèrè orí ẹ̀ wele kọ́ eégún tó lé wèrè òpònú kò ní dá fún gbogbo àwọn tó gbé èdìdè àtàwọn tó gbé èdìdè kò ní dá fún gbogbo yín alálẹ̀ ilẹ̀ Yorùbá. ṣe pé ṣe yẹ kó ibi ò lè ṣàṣẹ ń bẹ̀ yẹn wọ́n ti yà ní àtàwọn tó gbé dìde kò ní dá fún gbogbo wọn ṣe kó ibi ò lè ṣàmì owó fún wa lára àwọn tó gbé dìde. sọ̀rọ̀ sókè dìdì rìn. máa mú gbogbo yín ẹ̀yin ọ̀dàlẹ̀ fún wọn yìí. àwíṣe àfọ̀gbóhùn bí ọ̀rẹ́ mi ẹ̀mí ẹ̀. Fúlàní ló máa pa ẹ́ ní Nàìjíríà ṣé Fúlàní ló máa jí ẹgbẹ́ ní Nàìjíríà tó ó yẹ wáyé. bá a ṣàṣẹ. Fúlàní òun ló máa jí ẹgbẹ́ ní Nàìjíríà tó èpè wáyé yìí wọ́n lọ pọ̀ kọ́lẹ̀. o èpè yìí pọ̀ o yá yìí olórí bínú burúkú ó kan olùṣèwé àgbọ̀n kan tọkùnrin àwọn ní wálé àlẹ́ wọn yẹn sì ń tẹ̀lé wèrè kí ló gbé dání. alẹ́ àlè kí ni eléyìí. nǹkan tó ṣe nínú struggle yìí kí ló ṣe wọn ò rí ẹ níwájú wọn ò rí ẹ lẹ́yìn okùn wa ń mú wọn ní gbogbo everybody fi gbára wọn ni ó forí everybody gbára wọn. orí iná fi gbára bó ṣe wọn dá OPC tó rú ń náà ṣe nìyẹn ó dá OPC náà rù. bó ṣe dá OPC rú náà nìyẹn
o ní ìtàn rẹ nílẹ̀ Yorùbá. ẹni pé bí ọkọ Abíọ́lá bí o ṣe ní ìtàn rẹ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ìwọ náà ṣe ní ìtàn rẹ. ITT lọ́pọ̀ ITT. aláìsí yẹ kó rí bẹ́ẹ̀ aláìrò ò ní àlàáfíà kékeré báyìí ITT lọ́pẹ́ olórí ibú ni ẹni ẹgbẹ́ ọkọ̀ mi ni pé ITT international títí Ọbásanjọ́ àná Abíọ́lá international ITT ní ẹ̀kọ́ ilé ẹ̀rọ yìí pọ̀ o mọ́mì mi my beautiful mommy ló wá di ITT ìyàwó Abíọ́lá ló wá di ITT tí yín padà ta sọ̀rọ̀ sókè madam. olùfẹ́dọ̀jì ló ń ṣẹnu jágbajàgba ó ń ṣẹnu rọ́dọ̀nà gan. bí ẹni tó yẹ. àwọn àti wọn ni àwọn máa kẹ́ni kan olórí burúkú who are you kí ló jẹ́ mọ́. ó dáhùn kankan náà you don't have nothing. ó lè wá 419 Yorùbá nation. ó wá 419 Yorùbá nation you are a scammer. ọ̀rọ̀ yẹn pọ̀. gbogbo onítìrì you are a scammer. ọ̀rọ̀ yẹn pọ̀ mi faramọ́ ọ̀rọ̀ yẹn pọ̀ jù ó ti pọ̀ jù. ìyálà ìjà ẹ ó ṣiṣẹ́ $1 million. ṣé bàbá Akíntóyè ẹ fà bèrè $1 million lọ́wọ́ ọmọ Yorùbá? ṣé wọ́n wá SDM wọ́n ẹ bà bèrè. ó máa ìmọ̀ ayé ń tẹ̀ ṣé ò ń ṣe èrè mo ní kó ṣíwọ̀ ìsọ̀rùn má dàpọ̀ bá Akíntóyè mọ̀ ẹ bá ara yín pò kí ló ń dàpọ̀ bá Akíntóyè máa ń tà dúpẹ́ lọ bó ṣe ń tẹ̀ ẹ̀ lọ yẹn má dàpọ̀ bá Akíntóyè tó bá Akíntóyè sílẹ̀ ẹ kó máa relax ọmọ gidi bá Akíntóyè bí àwọn ọmọ gidi rẹ̀ torí bàbá àlùbáríkà bàbá Akíntóyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ gbọ́ father of the land father of a nation àwọn alálùbáríkà nìyẹn náà àtẹ̀lé oya ẹ bá ń bára yín jà ọgbẹ́ni má dàgbà bàbá Akíntóyè súnmọ́ òun ẹ lè gbé wa mọ́ra madam ṣe ń ṣeré ní abẹ́ ń ṣe ẹ fẹ́ gbé wa mọ́ra àbí ó ti kọjá kí ni mi sọ fún yín ó ti kọjá ẹ súnmọ́ madam ẹ sún ẹ já ìgbó ẹ yíwọ yín ọ̀gbẹ́ni us gọta àbí kò yíwọ ẹ lọ sí BRT who dey play with you small ju madam ní àbí kí ni sọ̀rọ̀ sókè. $1 million. ó dùn wọ́n. ṣé wọ́n ẹ̀bà ṣàbọ̀ ní pé wò níjọwọ́ wò bèrè wọ́. torí pọ́ díẹ̀ ní yìí. bí wọ́n ní kọ́ $1 million wá. torí pọ́ sòsò ní yìí. ẹ̀yin nànà mú. ìwọ́gbọ́n ti ẹ̀yin jìnnì. òkú mẹ́kan ẹ lọ́ máa dá. ṣé gbọ́ ẹ lọ́ máa dá fún Dúpẹ́ Onítìrì. Dúpẹ́ Oníwàyò. olórí burúkú èèyàn olórí burúkú olè ẹlẹ́sẹ̀ òsì. irọ́ kí ló dé. ẹlẹ́sẹ̀ òsì ńgbà tẹ́sẹ̀ tó wọnú Yorùbá nation lẹ́sẹ̀ ń dagboru. kọ́ńfọ́ fọ́jọ́. ẹlẹ́sẹ̀ òsì méjì. ó pọ̀ ọ̀rọ̀ yìí pọ̀. ó ṣe máa gbójú síta. Sandini ni. ọgbọ́n títí lọ́dọ̀ ìjìnlẹ̀ tójú ẹ̀ sọ báyìí ó fi ṣe àwọ̀dì báyìí ni. tí gbogbo rẹ̀ dàbí irun tó dàbí irun hérehère ó fi di wọ́n ṣí àbáyìí ni kúrò lójú kámẹ́rà. ẹ̀yin ayé ò yẹ. àti yẹ náà àti bó ṣe rí náà ó dùn ó ta powder ló fi ń gbéra powder òun ló fi ń gbéra. gbogbo irun orí ẹrí hérehère. àwọn yìí pọ̀ o ìdààmú ọ̀rọ̀ yóò já o. kò mọ̀ pé ìjìnlẹ̀ ti tọ kámẹ́rà lọ́jọ́ yẹn báyìí ó yẹ rí kámẹ́rà báyìí. ó ya ó kò fìdí wọ́n ṣí ó ya dànù. ó ṣe gbójú ẹ̀ síta kò jẹ́ ká rí ẹ fún ní. ó ya dànù. ìwọ tó dùn tó ta ìwọ 2x2 yìí. olórí ibú ni 2x2. ó ní ṣàǹgbọ́ tó dájẹ́ nílẹ̀ Yorùbá. àmì àṣẹ kò ní ṣàǹgbọ́ tó dájẹ́. lọ gbà wọ́n jáde. ok nínú 1 million yẹn. kò sẹ́ni tó máa tẹ̀lé ní Nàìjíríà. 2x2. ó ní àwọn ọmọ ogun ní Nàìjíríà kò sẹ́ni tó máa tẹ̀lé ní Nàìjíríà because wọ́n ti mọ̀ pé orí burúkú ló ń ṣe wọ́n ti mọ̀ pé orí burúkú ló gbé dání wọ́n ti mọ̀ pé onírọ́ ni ẹ́. ẹni pé. so o lè command anybody ní Nàìjíríà kan jáde. ìyá yìí. ẹ máa lọ máa fowó háyà náà ni ẹ máa lọ fowó háyà. oya you don see gbo the love is too much you don see gbo blue gbọ́dọ̀ àwọn ọmọ ìbílẹ̀ àwọn ọmọ sọ you don see gbo the love is too much the crowd is too much ìyá yín ẹ̀ lè bọ́ àkẹ́yẹ fowó háyà jù bẹ́ẹ̀ yẹn lọ you don see gbo you don see gbo. You don't see Igboho, yeah, we don't see Igboho. ẹ máa háyà láti ní the next year ní rí 100 of èrò tí Igboho ní sọ̀rọ̀ sókè dìde. ẹ lọ́ máa fọwọ́ háyà àwọn èèyàn náà
ni àwọn tẹ́bí díẹ̀ ń pa ló máa tẹ̀lé yín. Wọ́n á lè láǹtà gòdì gé ti bá ẹ fẹ́ tọ̀ ọmọ ọlọ́mọ ẹ fẹ́ lọ tọ̀ wọ́n pa ni. Ẹ̀wọ̀n náà máa láǹdì sí ẹ̀wọ̀n náà máa láǹdì sí ẹ tẹ̀lé Dúpẹ́ ẹ̀wọ̀n lẹ́ ń lọ. Olóṣì alálẹ̀ máa mú ẹ. Ó ṣe bèbí alálẹ̀. àtẹ̀bí tó bá kí n ṣe pé wọ́n ló wá pa wàá rí tó máa wá kùn sí ẹ. Irọ́ kò ní lẹ́yìn tí. ó lè lọ scot free Dúpẹ́. Dúpẹ́ yà lọ tẹ́tí wọ́n àìtí tẹ́tí nù. Bẹ́ẹ̀ ni wọ́n jọ́ kìíní àná tí wọ́n ń búra kí ló sọ oníbúra wo náà bú ìbúra wo náà bú ìbúra wọn sì máa lọ máa rí dànù ṣé ló ti mọ̀ pé ṣé burúkú ló fẹ́ wá ṣe ló jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ ó ti mọ̀ pé ṣé burúkú ló wá ṣe o that is the reason why tó lè búra. Kí lẹ́yìn sọ́ngbà yẹn ẹni dúdú náà fi ń búra bí. ẹbí ọ̀dàlẹ̀ people. Ẹbí ọ̀dàlẹ̀ people. Bóyá orúkọ tó dá yẹn lọ́jọ́ yẹn lọ́wọ́ ta ló kò jẹ. Ẹ kó jẹ́ ìnà ìṣe rẹ̀ ni ẹ kó jẹ́ lẹ́fi tẹ̀lé. Ẹ̀yin tẹ̀ ní tán rẹ̀ nílẹ̀ Yorùbá yìí. Ó dùn wọ́n in short dem àti ìdè pé gbogbo ẹ̀ máa ṣojú wa àwọn dúró dé lẹ́tẹ̀ ní gbogbo àbúrọ̀dù káàkiri o ní gbogbo ibi tó ọmọ Yorùbá wà wò ó tó bá gbé lẹ́tọ̀ yẹn jáde wàláì ìyá kan bàbá 100 ló fi ẹ̀ olùsí Dúpẹ́ Onítìrì. Dúpẹ́ Oníwàyò bastard. I don hear am. I don feel am. Ìyá yóò ń bínú ń para. Dúpẹ́ ti gbá wọn wọ Gálílì, ó ti gba burúkú owó lọ́wọ́ gbogbo wọn. Voice note yẹn ti tán. Ó ṣe bèbí alálẹ̀. Analysis. Nísù má ṣe analysis nísìn lọ ti lọ. Bèbí alálẹ̀. Ó ṣe ọ̀rẹ́ mi má ṣe analysis. Analysis. Ọ̀rẹ́ mi. Ẹ wo Dúpẹ́ Oníwàyò. Ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ bọ̀. Egun ọ̀rọ̀ tí ì dé o Ọlọ́run. Akọ máa fi ẹ pa cruise ni máa fi ẹ pa ṣáyó ni àwọn tèmi wọn nírònú o lórí péjì Yorùbáwùyí wà láà máa rẹ́rìn a máa cruise no hypertension àwa aṣáájẹ lílì alẹ́ tó níròrí ló ń bá sọ̀rọ̀ o òun ò bẹ́ni tó nírònú bẹ́ sọ̀rọ̀ àbí kí ló máa ń sọ ẹni tó nírònú ló ń bá sọ̀rọ̀ ẹni tó níròrí whatever jẹ lílì yẹn kò gbádùn ó fẹ́ fi style escape rẹ̀ kó láàrin yẹn alẹ́jọ́ máa jẹ ìyá ẹ̀ ni ọlọ ẹrí ó máa yàrá nǹkan burúkú wọ́n ti gba spos ṣe tó ṣe Canada owó ní òtútù owó kanra ni ó ti kó fún Dúpẹ́ ti yẹ ti tè ìyá bínú tán ó ní wò a bá mú ẹ sọ́wọ́ Dúpẹ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ wọ́n fẹ́ mú Dúpẹ́ sọ́wọ́ ẹ máa bá ṣe yẹ kó rí bẹ́ẹ̀ fà ọ̀rẹ́ mi alálẹ́yìn sísì ẹni Dúpẹ́ ń sọ̀rọ̀ mi dìde ó ga o àṣegbọ́ ò lọ bí òrè ayé ò tọ́ bí ọ̀pá ọ̀gbọ̀n Dúpẹ́ ṣe ráyè ẹ̀ lóde nísìn àwọn ọmọ mi wà moa mọ̀mọ́ àfọ Áfíríkà mọ̀mọ́ àwọn náà ń rún ẹ̀yàn máa ń rún ẹ pẹ́ o tẹ́ ń ṣe mo bá ń ṣe ládùúgbà pé máa pẹ́ o wà láì máa long go wọ́n ní no long thing eléyìí ó máa long ẹ mọ tẹ́ ń ṣe ni bèbí alálẹ̀ ó ṣe mistake ni ó ṣe ní part 1 to 100 ó máa ṣe fún Sunday Igboho àwọn náà dúró à ń ṣe part 1 to anything lọ́dọ̀ Elédùmarè pé ó yá part ló ṣe fún Sunday Igboho part máa ń tán wáyé fíìmù ní part 1 part 2 part 3 part 4 apàdà end ni end ló máa ń gbẹ̀yìn part àmọ́ wà sí bèbí alálẹ̀ yìí àti Dúpẹ́ Oníwàyò àti Jídé Mágọ̀tì wálé kí ló wálé àjí àbí kí ló kọ tiẹ̀ ẹ fẹ́ gbọ́ ọmọ àǹtí rí sí ẹ má bára yín fà gan o ẹ fẹ́ gbọ́ long thing sísí fíìmù ni àwa wà níbi láti wá rẹ́rìn ní rẹ́rìn kẹ̀ lórí bàtẹ́ ìfẹ́ ẹlẹ́yìn ẹ̀bí ẹ̀yìn ẹ̀mẹ̀lú àwa wá jẹ ìwà ojú wa ti dá tó bá bà wá ní jẹ́ Ọlọ́run ní jẹ́ àrí Ọlọ́run adún ti rí èébú wo ni wọ́n fẹ́ bú àwa fẹ́ dùn wá èébú wo ni wọ́n fẹ́ bú àwa tó fẹ́ dùn àwa ojú ti rí o Ọlọ́run kì í ṣerú yín ojú tó ti dá ẹ tọ́jú síwájú madam tó bá ń sọ ẹ kó wèrè ẹ̀yin tèmi ò bá wù yín lórúkọ mi ò bá wù yín ni mò ń jẹ àwọn tí òwẹ̀ tó ń ṣàn wàhálà ìdí wọn náà lólè akálólè of Yorùbá nation kò pé méjì adáwọn of Yorùbá land ìyá olóyè rẹpẹtẹ rí lẹ̀kẹ̀ lọ́wọ́ lẹ̀kẹ̀ lọ́rùn olóyè oyè yẹn pọ̀ yìí ò tí subscribe ẹ̀ kàn ń wẹnu mi ó yẹ jẹ́ àlọ́ let's go there Yorùbáwùyí làwa ń jẹ́ o Yorùbáwùyí lórúkọ Yorùbáwùyí
ṣé mi ìwúyì ni òrò ọmọ ní orí full length ni orí everything I carry front I carry back I get sense I be wise.